Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan òjọ̀kan náà ni àwa máa mú wá fún yín lórí YouTube channel wa yìí. Ọ̀rọ̀ Alfa Abdulrahman tó pa Hafsat nílọrin òun ni a mú wá fún yín. Ẹ mọ̀ update lóríṣiríṣi náà la máa mú wá. Àwọn oríṣiríṣi àwọn àfáà, àwọn tí wọ́n jẹ́ scholars nídìí kéwú, nídìí Islamic, tán jẹ́ preachers, kò sí àwọn náà sọ̀rọ̀, wọn sọ perspective tiwọn lórí àwọn àfáà ọ̀dọ́ tó jẹ́ wípé wọn níṣẹ́ wọn lábọ̀ tàbí wọ́n ṣe ń jí níjì ayé wọn tó jẹ́ wípé owó òjijì ni wọ́n ń wá. And then ọ̀rọ̀ yìí ó máa tú a lot of àṣírí, tí ẹ bá farabalẹ̀ tẹ́ ẹ bá wo fídíò yìí dáadáa, ọ̀rọ̀ yẹn wò ẹ máa gbọ́ nǹkan tí Alhaja Kaola tí wọ́n ń sọ, ẹni tí wọ́n ń bá wí, a ti máa mọ ẹni yẹn because ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé tá a bá farabalẹ̀ gbọ́ èèyàn mọ̀ pé ẹni tí Alhaja ń bá wí lélẹ̀. So ọ̀rọ̀ yìí ó ti ń tú a lot of àṣírí, oríṣiríṣi àṣírí ló ti ń tú nípa àwọn àfáà tí wọ́n ń ṣe iṣẹ́ bí wọ́n dẹ̀ ní wípé ká mọ̀ pé wọ́n láàfáà, pé wọ́n kàn fi iṣẹ́ àfáà wọ́n kàn fi ń bojú ni. So ẹ gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu Alhaja Kaola. So ẹ subscribe ẹ jọ̀ọ́, ẹ ṣé gan ni. Abba tó ti sín gbẹ́rẹ́ láti wájú orí títí dé ìpàkọ́ lẹ́yìn, ó dẹ̀ gbé àáké sórí tébù báyìí. Àyà mi jákọ̀ yàtọ̀ sẹ́gbẹ̀ jẹ́rú bà mí wọn láwọn táwọn èèyàn rò pa àfáà lélẹ́yìí. Àwọn àfáà mi wà tó o bá make attempt pé o súnmọ́ wọn, ó ti ṣàgbákò nìyẹn, tí ẹ ti bá wọn nìyẹn. Inú ayé náà lájọ ń gbé o. Ìgbà tó ló ń kádàrá kémi àti first husband mi tá a túká, àfáà kan wá bá mi, mo fọ́kọ̀ ẹ̀ ṣe sàrà, mi ní dárúkọ ẹ̀. Àfáà àti gbogbo èèyàn mọ̀ ní tẹ́ ìró pa àfáà ni, ẹranko gidi ni, ẹni tí ń wẹ̀ nínú àgbo ògùn ni, ọ̀tá Ọlọ́run ni, wèrè ni, kì í ṣe kò sí ìmọ́lẹ̀ ẹyọ kan lára ẹ̀. Àfọ oníwàásí ní tí ó bọ́ kájọ́ ọmọ ṣe kíníkan alìkíníkan ń dé bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa wò báyìí pé orí súfòrò mọ̀gẹ́fà àwọn èèyàn ní mọ̀ kó fìfo lélẹ̀, wọn ní mọ̀ pé ní òkun lélẹ̀ ló bá bá mi. Ibi tó ti bẹ̀rẹ̀ ní pé nígbà kan tó ti pẹ́ mi lọ́kọ̀ ńgbà yẹn, èmi àti first husband mi àti divorce, yóò wá bá mi nígbà tí mo wà níbẹ̀ rẹ̀, màá sáré brief ẹ̀ the reason why tí mo ṣe lè jìnnà síra mi pé kò sí ní tó lè jẹ́, kò sí ní tó lè dà, kò sí tó le tó. Àwọn tí wọn bá dá ìmọ̀ ni wọ́n máa fojú àpẹẹlẹ wò ẹ́. Ọlọ́run gẹ́ mọ̀ pẹ̀lú yẹpẹrẹ yẹn tọrọ kà ń bẹ láàrin wa àtọlọ́run. Ó sì ń pèrè lólórí jàmá, ń pèrè ní Amirul Waizin, ń pèrè lólórí ìjọ, ń pèrè lólórí oníwàásí. Ọ̀tá Ọlọ́run gidi ni, olórí ibú ẹni òfò ni, ẹni àgbákò ni. Obìnrin kan fẹ́, kódà gbogbo àwọn tó fẹ́, gbogbo àwọn ìyàwó tó fẹ́, tóun àti ìyàwó ẹ̀ bá ní kòsúmà ládùúgbò tí ń gbé yóò máa lé obìnrin kiri ni. Àfà oníwàásí ni fa, yóò máa fi níkà, yóò dẹ̀ máa lé obìnrin káàkiri gbogbo àdúgbò tí ń gbé. Ọjọ́ ní gbé yóò máa lé obìnrin káàkiri gbogbo àdúgbò, bẹ́ẹ̀ ni wọ́n máa ṣẹ́ ìpè tó bá ti kó láwùjọ àwọn ẹni rere tán wallahi ó ti dolórí ibú, ó ti kó náà àwọn olórí ire. Ẹ má jẹ́ ń tàn yín, ìgbà tí o ti jẹ́ nǹkan kan yín lo right under lọ́dún yẹn tó bá wá kí mi níbẹ̀rẹ̀ yóò bá búbú. Ọjọ́ kan wá dé pẹ̀lú jàlábí àtọ́pá, àwọn ọmọ ẹ̀kẹ́ obì mẹ́ta tẹ̀lé, mo lásọ tẹ́ ìwọ yóò dáa, mo bá pe ìkan náà àwọn ọmọ mi, mo ní ẹ bá mi rí jàlábí àfún, mo bá fún. Ṣẹ́rí bí mo ṣe fún jàlábíà yẹn, bó ṣe di the following day, bó ṣe wá jí bá mi lé mi nìyẹn, nílé tí a lò fún skúlù ń sìn. Bó ṣe wá jí bá mi nìyẹn, ó wà ní ilé, mo ń fi ẹ̀yìn ṣe ilé, mo ń gbénú ẹ̀, mo ń lo ìta fún skúlù torí compound yẹn tóbi gan, ibẹ̀ náà mo ń lò fún skúlù, ibẹ̀ náà ni mo ń gbé. Ọba bá mi lọ́ba ní kí n jọ, òun ṣe istikhara ni, òun fọlọ́run ọba bẹ̀ mí kí n dákun kí n fẹ́hùn. Mo ní fẹ́yìn kẹ̀, kí lẹ rí, kí n fẹ́yìn báwo, ó sá bẹ́bẹ̀. Mo bá ní òkè ẹjẹ́ máa fi bẹ́ lọ́hùn tọ́. Ọba lọ níjọ́ náà, Ọlọ́run sì kẹ́mi mi kì í dá jókòó, ọmọ kéwú ìyá Selim Ọlọ́run kójọ kó bá mi gbà lẹ́rú, yóò máa bẹ pẹ̀lú mi. Bó ṣe di the following day, bó ṣe dé pẹ̀lú ẹnìkan nìyẹn, ọlẹ́gbọ́n òun ni ọlọ́kùnrin náà ń gbé Àbújá, ọlọ́kùnrin yẹn ń gbé Àbújá. Ó ní ó wá ipò wa kí mi òun sọ̀rọ̀ rẹ̀ wá ní òun láìka Alhaja Kaola, alima ni kìíní kan ni, alama ni, ẹni ire ni, kìíní kan náà méjèèjì bá dé. Ní tí mo ń sọ yìí láti year 2009 2010, ó lọ́rọ̀ tí mo ń sọ fún yín. Ẹ má jẹ́ kí n tàn yín, lọ bá mú bọ̀dá rẹ̀ yẹn dé. Nígbà bí wọ́n ṣe wọnú sí ti rú mi tí wọ́n jókòó, ní wọ́n bá tú gbogbo kíní ilẹ̀ kọ yàtọ̀ sẹ́gbẹ̀ jí. Mo bá sọ fún wọn, àwọn méjèèjì náà yìn pé sí kọ̀rọ̀. Mo ní ẹjọ́ torí Ọlọ́run, kí lẹ fẹ́ fi ń tẹ́ ẹ̀kọ́ kalẹ̀ ṣe? Wọ́n ní torí rẹ̀ làwọn ṣe kó wa. Mo ní kí ló fà á, ṣé mo invite yín ni? Wọ́n ní no, wípé ó nídìí nítorí condition ọ̀rọ̀ ọmọ bíbí. Gbà táwọn sì mọ̀ wípé torí ọmọ náà òun lẹ́yìn àti ọkọ yín lè ṣe divorce ara yín. Mo ní téèyàn bá bẹ́ẹ̀ yàn lèèyàn ṣe. Mi ṣe kíní yìí látàárọ̀ ọjọ́ mi they were interested lórí kí n tó ní í ṣe pẹ̀lú àbámọ̀dá. Ọlọ́run mẹ́jẹ̀ ń ṣe ṣàánú mi mẹ́jẹ̀ ń rí. Ló bá ní kí n sábàmọ̀dá.
ọ̀rọ̀ ọmọ ni mo lóun sọ pọ̀rọ̀ ọmọ ni ṣé mo ti gbà fún ẹ láti fẹ́ ni obìnrin tó bá gbà fún mi láti fẹ́ ni òun là á sọ́pà ń digbá dàgbọ̀n fún ní tí gbà mo ní ojá lọ́mọ bẹ́ẹ̀ náà ni mo wí àdúrà ni mo ní ojá lọ́mọ ṣe ló bá lóun ti fẹ̀mí sí òun ti sọ fáwọn ẹ̀yà òun ti sọ fáwọn gbá òun ti sọ fáwọn àwo ká má fa ọ̀rọ̀ gùn ni wọ́n bá gbé kinní yẹn sílẹ̀ ni wọ́n bá mú kinní ẹyin kan wọ́n ní ẹyin yìí wọ́n ní yóò jẹ náà nìsín mo ní láì bọ́ sórí iná jẹ́jẹ́ mọ̀ omi tó tutù wọ́n gbé omi yẹn dání tí omi yẹn ń hó ó dẹ̀ tutù tẹ́ bá fọwọ́ kan omi tutù bò tó ń hó gidi mo bá ní mò ń bọ̀ mo bá wọnú yàrá kan lọ mo bá lọ tilẹ̀kùn mọ́rí mo bá sáré ṣàlùwàlá mo bá ṣe náà fìlì lórí ìforíkalẹ̀ mo ní wọ lọ́hùn ọmọ intention ọkùnrin burúkú yìí ọkùnrin rán dandan yìí ìgbà náà kò tiẹ̀ bá nǹkan kan mú ọ̀pọ̀ ní àwọn jàlábíà tí mo kó fún tó àwọn jàlábíà yẹn dáa débi pé nínú àwọn jàlábíà tí mo fún bàbá wa Ààrẹ Àríṣekọ́lá ni Ọlọ́run kó jọ kó bá a sàlékún ìkẹ́ fún wọn nínú jàlábí yẹn ó ní jàlábíà tí mo gbé fẹ́ràn kù kì í ṣẹyọ kan yóò tó mẹ́fà tó jẹ́ pé kò lè wọ láyé kò sí ẹnì kankan ò lè wọrú ẹ̀ kò sí bí ó lè wọdé tí wọ́n ti ní mọ́ra bẹ́ẹ̀ bọ́ọ̀lù ọ̀hún fẹ́ ní ọba mo bá bọ́ kalẹ̀ yìí náà fèrè ní ọba ní ẹyin ẹ̀rì wọ́n ti ṣe kalẹ̀ wọ́n ti bò wọ́n bá ní gbà mo bá sọ fún mo ní ọkùnrin yìí mo dárúkọ ẹ̀ nígbà náà mo fọ́kọ̀ ẹ̀ ṣe sàrà mo lọ́kùnrin yìí nítorí Ọlọ́run nínú ilé mi láì tí ìgbà pé mo fẹ́ fẹ́ ó sì wá kó mi papá mọ́ra pẹ̀lú ẹni tó mú wáyìí nítorí Ọlọ́run ọba àlékè ọlá ó bá ní rárá kìíní kan mo bá gbẹ̀yìn yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n bá ní òun láti jẹ́ níbí ni ojú àwọn náà ló ti gbọ́dọ̀ jẹ́ kẹ́lí mọ̀ pé wọ́n ń sáfà o ẹranko ni wọ́n o ẹni tí gbogbo èèyàn rò pé èèyàn ni o tí wọ́n máa ń respect ni o tí gbogbo ayé máa ń sọ pé àfáà ni o tí wọ́n máa ń pẹ́ ó wà neutral kì í discriminate kìíní kan ìfẹ́ ló ń preach kò preach ìfẹ́ ọ̀tá Ọlọ́run tó fojú hàn ni wàláyé tàláì fún mabiláì razim fúnra mi ni mo decide láti ìgbà mo ti wà léwe pé wọ́n Ọlọ́run má jẹ́ kí n lè sọ pé mo fẹ́ fẹ́ àfáà àwọn tó bẹ̀rù Ọlọ́run lódodo ni wọ́n bí mi àmọ́ sàn àwọn tí ń bẹ́ ń ta àwọn sí wọ́n lè ju ẹni ó bí mi ẹ má jẹ́ ń tàn yín gbogbo ẹ̀yin olóríire ẹ má jẹ́ ń tàn yín mo bá gbẹ̀yìn yẹn wàláì mo jẹ́ kí ni mo jẹ́ yín sinọ́ sí èmi bá jókòó mo sì ń wo alukoran mo ti gbé koran mo bá sí suratu Kahf mo ń yẹ̀ wò lọ́wọ́ mo wọ́n méjèèjì bí wọ́n ṣe jókòó mo sábù kẹ́jú wọ́n báyìí ló bá ní alájà Kaola mo ní náà ṣé nǹkan kan sí ẹni mo ní kí ló ń retí kó ṣe mí ìwọ sọ nǹkan kan tó fẹ́ kó ṣe mí mo ní ìwọ ọmọkùnrin yìí ọ̀rọ̀ rí ò ní jọ ìmọ̀ràn rí ò ní ṣẹ ntọ́ ń dá lábàláburú yẹn yóò padà sọ́dọ̀ rẹ̀ ọ̀lànà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bó ṣe ń ro yẹn yóò padà ọ̀dọ̀ ẹ̀ mo ní jẹ́ wọn apọ́tírẹ́sì brain ẹ̀ jẹ́ kí wọ́n ajá ẹ̀ tán mo ní mo fi ọba tó ní ẹ̀mí mi búra tí mo bá fẹ́ kó ní ọmọ àlìkan sí àfihàn tó o bá ní opportunity láti gùn mí sọpọ̀ ọmọ àlìkan sí àfihàn o ò ní ṣe oríire èyí tó ṣe yìí ó ti ṣàgbákò ó ti ṣàbámọ̀ lọ́ba wà lórí ìdọ̀bálẹ̀ ibi tá a ti ń fa ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ibẹ̀ ya Selim ti wọlé àtàwọn ọmọ ẹkẹ́ obì méjì ló máa ń pẹ́ mọ́ bọ́ǹbì àdùfẹ́ ẹ dákun kó jọ kó gbọ́dọ̀ mọ́ fẹ́ mú lé mi kàfílà ọ̀fẹ́ ọ ó ṣe mistake mo ní wàláhì ìwọ lọ béèrè pẹ̀lú èèyàn wo ni mí lọ béèrè pé bóòlù mi sì jẹ́ èmi ò ní fẹ́ ọ kò sí ní tó lè dà láyé kò sí ní tó lè jẹ́ kò sí wàrà tó lè máa dá kọ́ máa fò láti sánmọ̀ bọ́ọ̀lẹ̀ wàláhì tàláhì tí tèmi ó ti di mọ́ èmi ò ní fẹ́ ọ ìwọ ò ní jẹ́ ọkọ mi èmi ò ní bọ́ọ̀tà kí n sọ pé wọ́n lọ́kọ mi láyé ǹjẹ́ rí experience yẹn tó bá jẹ́ ẹ̀yin ẹmọ jẹ́ ọ ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run kankan ò ṣe torí mo mọ intention rẹ̀ mo ní ẹ̀yin ti gbàgbé mo sọ fún wọn àtẹ̀gbọ́n rẹ̀ yẹn nígbà ọ̀yá ló sọ fún mi pé ẹ̀gbọ́n òun yẹn ti kú mo sọ fún wọn àtẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n jọ yẹn wá yẹn mo ní ẹ̀gbọ́n rẹ̀ tí òun sọ pé ẹ̀yin kìíní kan ní gbogbo nǹkan ní bẹ lọ́dọ̀ rẹ̀ yìí mo ní mo mọ̀ pé ìjọ ń pín aburú ṣe ni aláburú ni gbogbo obìnrin ayé òun lẹ fi máa ṣètò ìsẹ̀mí ara yín tí tèmi mistake wá ní o kò ní ṣe o látọdún náà òun ni mo ti lé títí dọ̀la nígbà tó yá àwa wá sí hajj òun ló wá sọ fún mi pé òun ní problem ipe chairman alálàájì ìgbà náà ó bú òun inú mọ́tò mi inú Oma bus mẹ́ta ni mo ní ìlú Mẹ́kà tí mo wáyé Oma bus tó tán ibẹ̀ ni mo ti wá ń sọ fún pé kó má wọ̀rí níbo tó wá jẹ́ alága yẹn tán ó tún wá ń sọ pé alájà mo ní kò sí tó lè dà tó lè mú mi fẹ́ kò sí irú bó ṣe lè tóbi tó lè fi jọ́kọ̀ mi àwọn tí wọn bá mọ̀ ọ́ ni wọ́n lè pé èèyàn ni ẹ́ ìkan ni ẹ́ ìgbà tẹ́yìn àti bàbá Fàyímà táwa ṣe nìkan èrò mi wá pọ̀ mo ti bí Fàyímà nígbà yẹn èrò mi wá pọ̀ gan mo wá ní mo fẹ́ kó díẹ̀ nínú àwọn èrò mi fún state bàbá Fàyímà bá wá bá mi pé mi gbọ́dọ̀ dá lọ́bẹ̀ o mo gbọ́dọ̀ jẹ́ kó wọ́n tẹ̀lé mi kájọ lọ síbẹ̀ abagbéra ilé wọn ò sì jìnnà àwọn gbé Arọ̀rọ̀ Mákindé òun gbé ọjọ́ nítòsí bí labá lọ ilé ẹ̀ labá wọlé ní abáni àmọ́ bọ̀ lókè kí la dé òkè sí abá tó ti sín gbẹ́rẹ́ láti wájú orí títí dé ìpàkọ́ lẹ́yìn ó dẹ̀ gbé àáké sórí tébù báyìí àyà mi jákọ̀ yàtọ̀ sẹ́gbẹ̀jì ẹ̀rù bà mí mo láwọn táwọn èèyàn rò bá fà lélẹ́yìí ẹni wọ́n rò pé ń sisi Ọlọ́run lélẹ́yìí ẹni wọ́n ṣe bí èèyàn gidi rèé eléyìí ń wẹ̀ nínú àgbo ogun ni eléyìí ò ní kọ̀rọ̀ rẹ̀ ṣàìtàn lélẹ́yìí lẹ́yìn ọ̀tá Ọlọ́run lélẹ́yìí lẹ́yìn
títí tí mi wọlé bàbá Fàyímọ̀ ní ṣe wá sí fún mi pé alájà ìwọ lọ mọ àwọn eléyìí bí lọ́ǹgì tààrà ayé àwọn eléyìí ò ní ìtumọ̀ kankan ayé randanrandan ni wọ́n ń ṣe gbogbo yẹn sì ń pé wọ́n sì ń pẹ́lẹ́ kódà ní ìsìn tó bá ti borí kíní bẹ́ẹ̀ ni ó sọ pé ní ó parí òun àrí kíní kan òun tún dé òní ọ̀sọ́ táwọn èèyàn ti rò pa àfọ oníwàásí dé. Ẹ̀yin obìnrin pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́bìnrin Ọlọ́run fún yín ní hìdáyà ẹ máa fi àdúrà ẹ máa fi rọkiri kákàdàrà ara yín kẹ ẹ má ṣàgbákò àwọn olórí ibú lọ́kùnrin. Ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní ìgbà tí ọ̀gọ̀rọ̀ obìnrin yóò tó obìnrin 20 wàláyì tàláyì fún mọ̀bẹ̀láyì lásì tí wọ́n lọ sí nkíà rẹ̀ pé kó ṣe matchmaking fáwọn àwọn míì wà nínú wọn yóò tó 12 nínú wọn tó jẹ́ pé ó bá ṣe zìnà táwọn yẹn ń sun ẹkún tí wọ́n kóra wọn wá bá mi. Táwọn obìnrin bá lọ ọ̀dọ̀ rẹ tí ìwọ náà ló ń polówó ẹ má jẹrà kalẹ̀ ẹ má rùn kalẹ̀ ẹ má ṣe kíní kalẹ̀ ó ń polówó gbogbo àwọn nǹkan yìí. Táwọn obìnrin bá wá dọ́dọ̀ rẹ ó ti wá site wọn wàá fojú bọ́ sọ lára wọn ó tún ní fojú bọ́ nìkan wàá tún enter wọn seriously nítorí ipò lórí ibu ni ẹ. Ẹni à ń sọ̀rọ̀ rẹ̀ tí ń pèrè láàfáà yìí kò sí obìnrin kan tó fẹ́ tóbìnrin yẹn gbádùn ayé ẹ̀ ara ní máa fi ní àwọn tí wọ́n bẹ nínú ilé ẹ̀. Ìkankan wà nú ìyàwó ẹ̀ tí pé Christian ló bí ìyẹn ìsàdúrà dọ̀la. Ìkan wà nú àwọn obìnrin rẹ̀ tó jẹ́ pé ó fi ara ní tó ipò ọmọ tí yẹn bí fún kò gbá ní ọwọ́ ẹ̀ títí tọ́lọ́run fi fìyún sẹ́kùn jẹ́ ọkùnrin olóríire. Ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin burúkú yẹn ń gbé nìyẹn àwọn tí ń pera wọn láàfáà yẹn. Ṣẹ́rí kéèyàn fẹ́ ni tí kì í ta àfáà tó kàn jẹ́ kírunkírun ọbẹ̀ ta àfáà tá ìbá fẹ́ ẹjọ́ jẹ́ ẹni tó ní bíbí. Lovers all over the world, a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ìṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ jẹ́ ká mọ opinion tí yín lọ́nà comment section, ẹ jọ̀ọ́ a rọ̀ yín, and then a tún bẹ̀ yín ẹ bá wa share àwọn fídíò sí wa. So we love you all, thanks for watching, ẹ ṣé gan ni.